الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على عبدك ورسولك محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع مسلكه إلى يوم الدين أما بعد. أقول فلان سبحانه وتعالى شيكاتي جفون النبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ tí a tọrọ kó mọ lórí ànábì nìkan kó bá wọn alẹ́ rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó máa ń tọ ojú ọ̀nà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí yawm al-qiyamah. Eléyìí ni ìtẹ̀síwájú níbi ìdánilẹ́kọ̀ọ́ èyí tí a gùn lé tí à ń ṣe fúnra wa tí a fi ń ṣàlàyé tírà at-Tawhidul Muyassar. A ti bá àlàyé náà dé ojú ewé 21 tí ń ṣe 21. Ìbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala ní òní. Ọlọ́run subhanahu wa ta'ala kó ṣe àgbọ́yé àlékún ìmọ̀ ẹ̀sìn rẹ̀ fún èmi àti ẹ. Gẹ́gẹ́ bá yẹ sọ fúnra wa pé àlàyé tí a ń ṣe nípa tírà yìí àlàyé pẹ́ńtọ́pẹ́ńtọ́ ni, èyí tí ò ní gùn jù tó yẹ sí pé yóò mú wa kángára, tí ó sì ní kúrú jù tó yẹ sí pé àǹfààní tó yẹ ká rí mú tí a ní rí mú. Òun náà ni ló fi jẹ́ sí pé àfẹ́ mọ́ fàágùn láti wẹ́ pé gbogbo àwa ká lè bá jàǹfààní níbi tírà yìí kí àǹfààní náà lè bá kálé kákó. Èyí tí a wà níbẹ̀ tá a ti gbé lónìí náà ni táfà ti ní pé anwa'u shirkil akbar. Òun náà ni àwọn ìran tí ẹbọ ńláńlá tí ó ní. A ti ṣàlàyé fúnra wa nǹkan tó ń jẹ́ bọ, a ti ṣàlàyé fúnra wa àwọn ọ̀nà tó pín sí. Àfáwà ń bá lọ pé ibi tí èyí tó tún kàn òun náà ni anwa'u shirkil akbar. Òun náà ni àwọn ìran ẹbọ ńláńlá. Àfáà ní ashirkul akbar arba'atu anwa'. Àfáà ní pé ẹbọ tí a rí tó jẹ́ ẹbọ ńlá yìí ó ní ìran mẹ́rin. Ìran tó ní tí àfáà dárúkọ níbi tírà yìí mẹ́rin, ṣùgbọ́n àwọn nǹkan míì náà wà tó yẹ pé ẹbọ ńlá ni tó yẹ pé tí ẹ̀ bá ti ṣe eléyìí náà èèyàn ti mú ẹ̀ kó nínú ìsìláàmù. Bó ti yẹ sí pé àpàdà mọ́ pàdé àwọn nǹkan míì náà níwájú pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala. Ṣùgbọ́n níbi táfà ti dárúkọ mẹ́rin yìí, wọ́n ní alákọ̀ọ́kọ́ nínú àwọn mẹ́rin tá fẹ́ dárúkọ láyé yìí, òun náà ni shirku da'wa. Òun náà ni ẹbọ èyí tó yẹ sí pé ó papọ̀ mọ́ ìmọ̀ ìdá tí a máa ń pè. Ìmọ̀ pè nígbà tó yẹ pé tó yẹ kéèyàn pé Ọlọ́run subhanahu wa ta'ala. Ìran ẹbọ kan wà ńbẹ̀ tó yẹ sí pé ó yẹ ká gbọ́yé. Àfáà ní ẹ̀rí èyí tá a sọ yìí, òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tó sọ nínú suratul Ankabut. Ọlọ́run subhanahu wa ta'ala ní fa idha raqibu fil fulk. Nígbà tí wọ́n bá wà lórí omi, da'awu Allaha mukhlisina lahu ddin. Wọ́n á máa pe Ọlọ́run subhanahu wa ta'ala. Ẹ̀rí nǹkan bí falamma najjahum ila al-barri idha hum yushrikun. Àwọn ní pé ẹ̀wá rí tọ́lọ́run bá ti wá là wọ́n tán ti kúrò lórí omi tán wà, nígbà tí wọ́n wà lórí omi tó yẹ sí pé wọ́n rí pé kò sẹ́ni kankan tó lè là wọ́n bí táwọn wà fọ́lọ́run subhanahu wa ta'ala lọ. Fa idha hum falamma najjahum ila al-barri. Tọ́lọ́run bá ti wá jẹ́ pé Ọlọ́run bá ti sọ wọ́n kalẹ̀ láyọ̀ àtàlàáfíà tí wọ́n ti bọ́lẹ̀ kúrò lórí omi. Idha hum yushrikun. Wọ́n á wá padà sídìí ẹbọ tí wọ́n ti ń ṣe sí Ọlọ́run subhanahu wa ta'ala tẹ́lẹ̀, wọ́n á tún máa ṣe ẹbọ lọ. Eléyìí òun náà ni nínú àwọn ìran ẹbọ ńláńlá tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbà tọ́ Ọlọ́run subhanahu wa ta'ala tán bá ti wà ní inú ìnira, pàápàá jùlọ bí wọ́n wà lórí omi, tí wọ́n wà lórí ibi tó yẹ kí wọ́n rí pé kankan ò lè là wọ́n bí Ọlọ́run subhanahu wa ta'ala lọ, wọ́n á máa ké pe Ọlọ́run subhanahu wa ta'ala. Tán bá ti wá lè là wọ́n kúrò níbi aburú tán wá yìí, tán bá ti wá bọ́ sórí ilẹ̀lẹ̀, idha hum yushrikun. Wọ́n á wá bẹ̀rẹ̀ ẹbọ sọ́lọ́run subhanahu wa ta'ala. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìran ẹbọ ńláńlá tí àfáà tún ṣàlàyé fún wa níbi ní ojú ewé yìí, wọ́n ní shirku niyya. Òun náà ni ẹbọ tó yẹ sí pé ó jọ mọ́ àníyàn wal irada àbí ìgbèrò wal qasdu àti ìgbèrò nǹkan. Eléyìí nínú àwọn ẹbọ ńláńlá ni. Àwọn á ní kí dalilu qawluhu ta'ala, wá rí ẹ̀rí eléyìí, ẹ̀rí ẹbọ tó yẹ sí pé ó jọ mọ́ ti àníyàn èèyàn. Wọ́n ní pé Ọlọ́run subhanahu wa ta'ala sọ wípé man kana yuridu al-hayata ad-dunya. Ọlọ́run bá ní man kana yuridu al-hayata ad-dunya. Ẹ̀rẹ́ ní tó yẹ sí pé ayé ló wà lẹ́mìí rẹ̀.
wazinataha tó lè yẹ sí pé gbogbo àwọn ìdòdò ayé òun ló wà lẹ́mìí rẹ̀ tó yẹ sí pé òun ló ń wá nuwaffi ilayhim a'malahum fiha nuwaffi ilayhim a'malahum fiha wa hum fiha la yubkhasun Allah subhanahu wa ta'ala ní pé wá rí ẹni tó yẹ sí pé ayé ló wà lẹ́mìí rẹ̀ àtàwọn ìdòdò rẹ̀ nuwaffi ilayhim a'malahum san wọ́n lẹ́san nǹkan tó yẹ kí wọ́n fẹ́ yẹn tó yẹ pé ayé tán láwọn fẹ́ fún wọn lẹ́san ayé tó yẹ sí pé òun náà ni wọ́n ń torí ẹ̀ mọ́ fi pẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala wa hum fiha la yubkhasun kódà ní jẹ́ kó yẹ sí pé ẹ̀san tá a fẹ́ san wọ́n láyé yìí tún ní jẹ́ ẹ̀san tó yẹ sí pé kò ní pé á pé lẹ́san táyé kí wọ́n lẹ́san náà òun náà ni pé fún wọn ní ayé tán láwọn ń torí ẹ̀ kíkí ní òtán láwọn ń torí ẹ̀ ṣe Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run tó wá tẹ̀síwájú Ọlọ́run pé ulaik ẹwà rẹ àwọn ìta ń sọ yìí tó yẹ sí pé ayé náà ń torí ẹ̀ mọ́ pé Ọlọ́run subhanahu wa ta'ala ulaik Ọlọ́run wá ní kẹ́ ẹ̀rọ àwọn eléyìí ò laysa lahum fil akhirati illa an-nar Ọlọ́run bá ní pé àwọn ẹni tá à ń sọ yìí laysa lahum fil akhirati tó bá jọ́mdé al-qiyamah tó ń jọjú ẹ̀san laysa lahum fil akhirati illa an-nar wọn ò ní nǹkan kan tí wọ́n ó bá ń bẹ̀ illa an-nar àyàfi náà Ọlọ́run ṣáà ṣọ́mi àti ẹ̀mí náà wa habita ma sana'u nǹkan tán wá gbéṣe ó yẹ kí nìyẹn nǹkan tán gbéṣe yìí ma sana'u fiha nǹkan tán gbéṣe níbẹ̀ tán gbéṣe nílé ayé yìí ó ti bàjẹ́ wa batilun ó ti dòfo ma kanu ya'malun gbogbo nǹkan tí wọ́n ṣe ó ti ṣe kí nìyẹn ó ti dìbàjẹ́ tí ò ní wúlò fún wọn lálùkìyámọ̀ torí wọ́n ti gbẹ ẹ̀san iṣẹ́ tí wọ́n ṣe láyé kí ló fà ó náà ni pé wọn ò sìn jọ́sìn wọn ò láníyàn pa àwọn ń ṣe ìjọsìn fọ́lọ́run bá subhanahu wa ta'ala ṣùgbọ́n wọ́n ń láníyàn pé gbogbo táwọn bá ń ṣe o tó jẹ́ àwọn iṣẹ́ dáadáa o àwọn ń ṣe nítorí káwọn lè bá aráyé ni. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni shirku ta'ah òun náà ni ẹbọ tó jọ ọmọ ìmọ̀ tẹ̀lé àfáàní ẹ̀rí eléyìí òun náà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala sọ nígbà tó Tawbah ọlọ́wọ́ ni kí ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah ọlọ́run ní kẹrẹ àwọn ẹni yìí ittakhadhu ahbarahum wọ́n ṣe kí nìyẹn o wọ́n mú àwọn aṣáájú wọn àti àwọn tó yẹ sí pé wọ́n jẹ́ bí àwọn fada tó yẹ kí wọ́n tán láwọn ń ṣèjọsìn nínú àwọn aṣáájú wọn arbaban min dunillah wọ́n mú wọn ní olùtẹ̀lé lẹ́yìn Ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn ni wọ́n mú ní olùtẹ̀lé wọn mọ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala lùtẹ̀lé wal masih ibn Maryam wọ́n sì tún mú ànábì Isa alayhi salatu wa salam sí ọmọ Maryam wọ́n mú òun náà gẹ́gẹ́ bí kí ni wọ́n mú ní olùtẹ̀lé lẹ́yìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n mú lẹ́yìn tó yẹ sí pé àwọn lè mú lọ́lọ́run ọba lẹ́yìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala wa ma umiru illa liya'budu ilahan wahida sì pa wọ́n láṣẹ nǹkan kan illa liya'budu ilahan wahida pa wọ́n láṣẹ nǹkan kan àyàfi kékin ni àyàfi kan mọ́ jọ́sìn fọ́lọ́run ọba subhanahu wa ta'ala ọba àṣọ la ilaha illa hu tó jẹ́ sí pé ẹnìkan kan ò tọ́ sí jọ́sìn lẹ́yìn Ọlọ́run ọba tá à ń sọ yìí illa hu àyàfi òun Ọlọ́run ọba subhanahu wa ta'ala yìí Ọlọ́run tó wá ní kí subhanahu amma yushrikun mímọ́ Ọlọ́run ọba mímọ́ ọba Ọlọ́run ọba subhanahu wa ta'ala amma yushrikun tí wọ́n ń ṣe kí nìyẹn tí wọ́n ń ṣe ẹbọ sí ẹ̀rí eléyìí òun náà ní kí subhanahu wa ta'ala amma yushrikun mímọ́ Ọlọ́run ọba tó yẹ sí kó bọ́ kúrò níbi ẹbọ tí wọ́n ń ṣe. àfáà ní wa tafsiruha alladhi la ishkalu fihi àfáà ní pé àlàyé áyà yìí léyìí tó ẹrí kò ní ìrújú òun náà ní pé ta'atul ulama'i wal ubbadi fil ma'siyah òun náà ní kí ẹ máa tẹ̀lé àwọn olùmọ̀ àti àwọn tó ń pe àwọn olùjọsìn fil ma'siyah láti lè máa fi ṣe Ọlọ́run ọba subhanahu wa ta'ala la du'a'uhum iyyahum kò yẹ kí wọ́n ń pè wọ́n torí kí wọ́n ń pe àwọn ẹni yìí lẹ́yìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n wọ́n mú wọn lẹ́ni tó yẹ sí pé àwọn làwọn ò mọ̀ tẹ̀lé tó wá ní káwọn ṣe Ọlọ́run ọba wọn ṣe Ọlọ́run ọba ẹ̀rí eléyìí òun náà ní pé kama fassaraha an-nabi sallallahu alayhi wa sallam li Ali ibn Hatim òun náà ní pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ yìí fún Adi ibn Hatim nígbà tó béèrè lọ́wọ́ kí lamma sa'alahu bàtà náà bí béèrè lọ́wọ́ rẹ̀ faqala lasna na'buduhum
ó ní pé àwọn ò kí ń sin àwọn tó jẹ́ àwọn olórí wa níbi ẹ̀sìn Yẹhudi yìí. fàzákàrà láhù anna ibadatahum ta'atuhum fil ma'siyah. ànábì wa sọ fún yín pé ìjọsìn tẹ́ ń ṣe fún wọn kò yẹ kébí àbí kẹ́ ẹ jọ́sìn fún wọn ṣùgbọ́n ta'atuhum fil ma'siyah ìmọ̀ tẹ̀lé wọn láti lè mọ̀ ṣe ọlọ́run ọba tán bá parí láti pé kẹ́ ṣe nǹkan tí ó jẹ́ haramu ṣé ẹ̀ ní ṣe ni so ìmọ̀ ṣe nǹkan tó yẹ sí pé haramu ni tọ́lọ́mú balẹ̀ ti ṣe ní haramu tó yẹ pé àwọn náà parí láti kẹ́ ṣe yìí ó jẹ́ sí pé kí ni ó jẹ́ sí pé ẹ ti mú wọn ní olùtẹ̀lé lẹ́yìn ọlọ́run wa subhanahu wa ta'ala ni hadith yìí ó wà lọ́dọ̀ Imam Tirmidhi. ẹlẹ́ẹ̀kẹrin nínú tó jẹ́ ìgbẹ̀yìn nínú àwọn ìran ẹbọ ńláńlá òun náà ni shirkul mahabba òun náà ni ìran ẹbọ tó jọ mọ́ ìnífẹ̀ẹ́. ọlọ́run bá subhanahu wa ta'ala sọ báyìí pé inú suratul Baqara ọlọ́run bá ní minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah. ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ nínú aya yìí pé minan nasi tó ń bẹ nínú àwọn ènìyàn man yattakhidhu min dunillahi andadan tó yẹ sí pé wọ́n ó mú lẹ́yìn ọlọ́run bá subhanahu wa ta'ala ẹni tó yẹ sí pé wọ́n mú fi ṣe akẹgbẹ́ fọlọ́run bá subhanahu wa ta'ala. tọ́wọ́ tó wá mú akẹgbẹ́ yìí kalẹ̀ yuhibbunahum ka hubbillah wọ́n á tún wá mọ́ nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala. eléyìí tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ da ìfẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala papọ̀ mọ́ ìfẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn. ìfẹ́ ọlọ́run ọba òun ló yẹ kó lékè jù ní ẹ̀mí wa. ẹni tó bá ti wá ń ṣe gbogbo nǹkan tá a kà sílẹ̀ yìí àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹbọ ni ó fi ló ti ń súnmọ́ yìí abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala èmi àti nǹkan tí ó mú wa ṣe ẹbọ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala kó ṣọ́ wa kúrò níbẹ̀ kó ṣe àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún èmi àti subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.